mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín. Akuorire o, Setigbo. Tinubu government set up Nigeria's gold refining plant in Lagos State. Ní Lasgidi tíátíátíá. Bẹ́ẹ̀ ni, a high purity gold refining plant has commenced operations in Lagos, with 3 more still in the development stage in different parts of Nigeria. While a $600 million lithium processing plant will soon be commissioned in Nasarawa, Solid Mineral Minister Dele Alake disclosed. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi. Akuorire, oríire ńláńlá ni. Ǹjẹ́ àti ẹ̀ ti ní anything of such ní the whole of Southwest rí ní ìgbà kan, yàtọ̀ fún ìgbà àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n fi owó ilẹ̀ Káàárọ̀-Oòjíire, owó àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tí wọ́n fi build many things. Àtìgbà yẹn gbogbo anything tó bá fẹ́ process concerning any mineral resources in the whole of Nigeria, northern part ni, north ni gbogbo ẹ̀ náà rú gbogbo ẹ̀ lọ. Everything about Nigeria north is in northern part of Nigeria. Bẹ́ẹ̀ ni wípé tó bá ti kúrò lọ́dọ̀ wọn, ibi tí Nigeria pín sí nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Ọmọ ọlọ́dọọdẹ, ọmọ ọlọ́dọọdẹ. Bàbá Tinubu in Igbo's voice. Bàbá Tinubu ẹ ṣe yìí o. Ẹ kú iṣẹ́. Bàbá Tinubu ẹ kú iṣẹ́. Iṣẹ́ ribiribi lẹ ṣe. Wọ́n ti sẹ́ẹ̀tì gold refining plant sí inú Lagos State. As a matter of fact, gẹ́gẹ́ bá ṣe rí lọ́nà wọ́n ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ processing work. Wọ́n ti ń ṣe processing work ẹ̀ báyìí. Wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ sí Lagos State. Wọ́n dẹ̀ máa sẹ́ẹ̀tì ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà. Bàbá Tinubu, ọwọ́ regional ni mò ń rí yìí o. Torí gbogbo àwọn army base wa náà, gbogbo military base wa tó jẹ́ pé only ní northern part of Nigeria nìkan ló wà. Tó ti máa recruit àwọn èèyàn wa tó máa fún wọn ní training gbogbo everything. Bàbá Tinubu ti pín ire, ó ti láàárẹ̀ báyìí. Tọ̀dọ̀ ti wá gan ní Southwest, ṣe mọ̀ pé Òṣogbo náà gbé sí, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀. Ó dáa. Ìyẹn náà dẹ̀ lọ, àbí kí ló ní mo sọ? Ó ń lọ, ó kàn jẹ́ pé ibi comment section náà ní nǹkan. Only why not other regions? Lagos is congested already. Why not the middle belt so that economic activities can increase there and help decongest Lagos? Ìrọ̀lẹ́pa, ẹ fi sílẹ̀ sí Lagos. Complain. Everything in Lagos. Does Lagos have gold minerals? Seaport Lagos, Gold Refinery Lagos, the only current working oil refinery Lagos. And you guys always want to treat other states same way you treat Lagos when you are monopolizing the state. And it's not a good thing for a national. Once you get Lagos damning, Nigeria economy will be doomed. Why not Sanfara or Kaduna? Gbogbo ilé tó ti kó sí Sanfara àti Kaduna tẹ́tí ṣe láti ọdún yìí kọ́. Can we have one in Calabar or Edo State? Must everything be in Lagos? Shetiri. One kobo wani o. One ní gold depot should be in Edo Delta State or Port Harcourt because northerners have been benefiting from the oil money that they don't have in their region. Ìyẹn náà tún lọ, but ó ti wà ní Lagos State. Ẹ má yí kúrò ńbẹ̀ o. Ẹ má gbé kúrò ńbẹ̀ o. Ẹ ti ṣe gold refining plant yẹn sí Lagos State. Ní Lasgidi tíátíá, ó bọ̀jẹ́ tí Èkó ò ní bọ̀jẹ́, ó bọ̀jẹ́ tí. Bàbá Délé Aláké, Bàbá Tinubu, ẹ má gbà o, ẹ ti ṣe sí Lagos State. Ẹ stamp ẹ pa síbẹ̀, kó wá bẹ́ẹ̀, kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. At least àìmọye àwọn èèyàn ló máa tún fún ní iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látún mú development àfibá Lagos State mọ́ ni. Ṣùgbọ́n èmi náà rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu àti gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ tẹ́jọ́ ọmọ Káàárọ̀-Oòjíire. Ẹ má jẹ́ kó jẹ́ Lagos State nìkan lẹ máa build. Ẹ build Èkìtì, ẹ build Ondo, ẹ build gbogbo everywhere kí gbogbo ẹ̀ kó ṣe mọ́nàmọ́ná. Ẹ má yẹ kó yẹ pé Lagos State nìkan ló máa ṣe jìjìnjìjù nínú the whole of Káàárọ̀-Oòjíire àbí Yorùbá land. Ibẹ̀ nìkan kan là ń lọ. Àwọn aráàlú ti yarí mọ́ General Musa lọ́wọ́. Àsìkò tí tó ta máa yarí mọ́ General Musa, ta máa yarí mọ́ lọ́wọ́ sìn torí pé ẹjọ́ ni General Musa wá ń rò kiri títì. Wọ́n gbé yín síbẹ̀, bàbá Tinubu ò gbé yín síbẹ̀ yẹn. Ipe kẹ wá máa rojọ́ kẹ máa sọ fún wa ẹ̀yin máa wọn tó sponsors terrorists, ẹ̀yin ṣe kinní kan ẹ máa rẹ̀. Go and do your work. Nigerians wọ́n ti kigi bojú General Musa. Wọ́n ní àbò ń gbà bọ̀dè fún àwọn northerner. Ọ̀rọ̀ ẹ̀ ń ṣojú lásán mọ́.
wá gbọ́ fídíò fúnra ìjàre. Please stop telling us to talk. We are tired of hearing that. Do something. The people supporting terrorists, you know them. You know them. You cannot pretend that you don't know them. They gave you 400 men from a foreign country. Of those who sponsoring terrorists, you know them. What have you done? Moses has told everybody who tried to listen that I'm not happy with Nigerian army. They have disappointed themselves and disappointed Nigerians. Those that are still supporting those bandits, criminals, insurgents, terrorists should stop. Because they say the friend of a thief is a thief. For us, if we get to the battlefield and you are among them, then whatever happens to them happens to you. And it's important, for those good Nigerians to provide necessary information as quickly as you see something, so that action should be taken. And the armed force is always ready to react. That henceforth, any armed group that kidnaps our children, that attacks our farmers, that terrorizes our communities, is officially classified and will be dealt with as a terrorist organization, any individual or any group. This is the declaration that Mr. President has made. Now, the era of ambiguous nomenclature is over. If you terrorize our people, whether you are a group or you are an individual, you are a terrorist and you'll be classified as such. There is no any name hiding under this again. General Musa ma ti ń follow hadi gbogbo wa. Wọ́n ma ti ń follow hadi gbogbo wa. General Musa, allegedly, ṣé ẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn Northern ni? Ṣé àwọn Northern leaders and Kaba wọ́n tún ti gbé yín, wọ́n ti kàn yín mọ́lẹ̀ torí nǹkan tá a fẹ́ máa rí nínú traces iṣẹ́ yín sí nìyẹn. Ẹ fẹ́ bojú ara yín jẹ́ ìṣẹ́jú kan máa kígi bojú yín sà. Because nǹkan tá ní kí ẹ lọ ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìkan tẹ́ ń ṣe. Àtìgbà tí President Trump ní Christmas time tó ti strike ní Sokoto rabaraba ìyẹn ló ṣì ń bá wọn. Fídíò ẹyọ kan tẹ́ wá ṣe parẹ́ pé ẹ lọ sí Kogi, ẹ lọ ju kinní fún wọn ní Kogi, gbogbo àgbáyé lẹ show ẹ̀ fún, èwo wá lẹ́jọ́ wèrè, èwo lẹ́jọ́ information tí gbogbo wa ti mọ̀ tá à ń dúró de action, gbogbo information tí General Musa múlẹ̀ lóòótọ́. Ìyẹn ò bá wa mọ́, kò sí news kankan bẹ́ẹ̀ mọ́, there are no news anymore. A ti mọ̀ beyond that. Nítorí action àti gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe sílẹ̀, gbogbo everything yín, antecedent yín, òun ni wọ́n ṣe sọ wípé you are the best man for the job. Ẹ ti fall round Baba Tinubu. Ẹ ti fẹ́ máa dojú ti Baba Tinubu àti gbogbo Nigerians don't believe in you, General Musa. Because what you are doing now is not what we are expecting from you. We are expecting nothing less than action. Action. No talk, you don't talk, you don't talk. We are not expecting any information from you. Information tí President Bola Ahmed Tinubu tí wọ́n ti sọ, tí àwọn minister wọ́n ti sọ, tí senator wọ́n ti sọ, General Musa, we are not expecting you to continue to repeat the same. Go and work. Work. Nigerians are expecting much from you, not information. Are you a minister for information, General Musa? Anybody tí ó bá gbọ́ wípé ó sponsor terrorists, ó sponsor kidnapper, anybody, any leader tó bá ti ń bẹ̀bẹ̀ fún àwọn terrorists, tó solicit fún àwọn bandits, àwọn náà terrorists ni wọ́n, ẹ máa mú wọn, ẹ máa treat wọn the same way as a terrorist. What are you still waiting for? After the whole Western leader, ṣe bẹ́yìn Nigeria government, ẹ̀yin lẹ́ bẹ̀rù Kaba. Ṣùgbọ́n Western world ti jẹ́ ká máa sì mórúkọ gbogbo wọn. We are now waiting for you pé kẹ́ print gbogbo orúkọ àwọn terrorist sponsorer, financier. Lè ṣe rí ṣe náà. General Musa gbà tẹ́ ti débẹ̀. Come out and bring their name. Give us their name. Ká mọ̀ pé ìṣiṣẹ́. Stop deceiving Nigerians. You are only deceiving us. We are not expecting any information from you. You are not the minister of information. Go and do your work. Action. Action. Oh, not say something yẹn. Action la fẹ́, a fẹ́ máa gbọ́ gbogbo tata ká máa rí wípé yes àwọn èèyàn sọ wípé General Musa ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ o, ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ o, a ló ń ṣe bẹ́ẹ̀bẹ́ o, a ló ń ṣe bẹ́ẹ̀bẹ́. Nǹkan tá fẹ́ máa gbọ́ lẹ́nu àwọn aráàlú nìyẹn náà. Èwo ni ẹjọ́ lónìí, ẹjọ́ lọ́la. Ẹ máa arrest àwọn tó bá sponsor àwọn terrorists. Ẹ ti sọ. Ṣùgbọ́n náà ṣé kò dẹ̀ yẹ kẹ́tì arrest wọn. Bó jẹ́ yàn kan, abeg you marry General Musa ni you don't dey provoke us with style o. Abeg wait yourself now. Shey Gumi dey there. Start from Shey Gumi. Everybody for Nigeria don't talk am. The students they don't talk am. The kings talk am. Everybody talk am. Go arrest Shey Gumi.
tó bá ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ tó bá kọ́kọ́ lọ arrest Sheikh Gumi gbùrù afagbó igbó afagbùrù gbogbo á bẹ̀rẹ̀ sí ní fara wọn àwọn many secret á bẹ̀rẹ̀ sí ní jáde kí ló dé gan iṣẹ́ ò ṣe ẹjọ́ ṣe rí bẹ́ẹ̀ yẹn bàbá Tinubu ti sọ information tá ẹ̀ sọ yours is to go and do the needful ẹ bá wa pass information ìsọdọ̀ General Musa you don dey fall your hand before ká tó kíjí bojú yín ká tó bojú yín jẹ́ ẹ̀bẹ̀ ṣe wà yẹn tẹ bá dẹ̀ mọ̀ wípé àwọn kabal wọ́n tún ti mú yín mọ́lẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà sì ká mọ̀ ẹ jẹ́ ká wà wí ẹ̀ ká má kàn máa lọ rìn láì lé yín kíkú má pa wá tán àjàlú bẹ́ẹ̀ kí ló dé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ wọ́n ní Makinde is a liar Governor Makinde wọ́n ní láyà nìyín wọ́n ló purọ́ ayé àti ọ̀run nìyín bàbá Láàfin ní kò sígbà kankan tẹ́ ẹ pè wọ́n lórí fún àbí tẹ́ sọ́mọ̀ wọn sí mítìn tẹ́ ẹ fún wọn ní àìdíà wípé òkè o ẹ̀yin ọba mẹ́tẹ̀ẹ̀ta àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi àti Olúbàdàn bàbá Ládọjà àti Aláàfin Ọ̀wádé wípé wọ́n agree pé kán máa rotate chairmanship of àwọn ọba ní Ọ̀yọ́ state Aláàfin ní onírọ́ nìyí o ẹ̀ ń pa fóò kí máa ṣèyẹn nìkan àṣírí ogun tó wà láàrin Aláàfin Olúwo àti Ọ̀nìrìṣà wá wò nínú fídíò yìí. Mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship and I believe from the law is every 2 years I rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Nǹkan tó tún ṣe mọ̀ pé last year wọ́n fẹ́ run second reading of pé kán jẹ́ káwọn ọba wà ní constitution by putting Ọọ̀ni and Ọba Sokoto kan fi wọ́n sínú constitution. Jerry Kano fi wọ́n sí constitution is going to affect all the Obas too because ó máa involve àwọn ọba yẹn náà gbogbo wọn máa lè above wọn lè wà in the same level with the governor. Yes. But Aláàfin kọ lẹ́tà sí Ẹdó wọ́n má gbà ó kọ sí Warri wọ́n má gbà kò sí èyí wọn láwọn kìíní kan of Ọ̀yọ́ they actually stood against it kò sí èyí but look at all those things nígbà tí and this thing Baba Adéyẹmí mọ̀ sí Baba Adéyẹmí àtọ̀ ni. Ẹ bá wa like o ẹ bá wa comment ẹ bá wa share don't just listen please support the program. Baba Adéyẹmí àtọ̀ni of Ifẹ̀ ni wọ́n jọ agree on this thing. Don't push it níbi tó push it yẹn. Because wọ́n ṣe a lot of meeting kíkí ní ẹ̀tọ́ ohun tí gbogbo àwọn ọba wá sí Ifẹ̀ gbà yẹn gbogbo àwọn ọba pátápátá ló lọ sí Ifẹ̀ gbà yẹn. Ọ̀sẹ̀ then the last meeting tó wá ṣe wá kú Ọọ̀ni of Ifẹ̀ àti Baba Adéyẹmí ló wá ṣe the last one àwọn méjèèjì nìkan. Àwọn méjèèjì dẹ̀ agree pé is the best. Adéyẹmí ò sọ pé no but why is Ọwọ́ Adé coming tí gbogbo àwọn tó ń surround wọn kò tí èyí tí skimmer ọmọ bàbá Adéyẹmí sìn tó ń push ọdẹ ní Ọwọ́ Adé Ọlọ́run dárí jì mí lọ́dẹ. Ẹ má pè wọ́n bẹ́ẹ̀ no don't ẹ má ṣe bẹ́ẹ̀ please not on this platform. Because you know why I'm very very angry with skimmer is the one pushing ọmọ bàbá late Adéyẹmí ọba àná yes tó tẹ̀lé wọn lọ sí Sókótó. Ó dẹ̀ máa ti pa because wọ́n gan bẹ́ẹ̀ jọba. That's what he doesn't know.
wọ́n máa dẹ̀ lè ti pa ṣe tó bá continue bó ṣe ń lọ yìí ẹ má jẹ́ kí n tẹ̀yẹ ṣe mọ̀ pé àwọn Ọ̀yọ́ Mèsì mẹ́ta kan àwọn Ọ̀yọ́ Mèsì mẹ́rin àbí mẹ́ta àbí mẹ́rin kan wọn ò support ẹ̀ ibi tó jókòó sí yẹn gan ẹsẹ̀ ṣì ń shake kò tí ì stable tán tí kí lórúkọ ẹ bá fi lè kúrò lórí kí lórúkọ ẹ tí kí ló ń pè tí Makinde bá fi lè kúrò ńbẹ̀ problem tó máa face kò ní láìkẹ́ kò ní láìkẹ́ because they actually buy a lot of cases against him tí kò dẹ̀ mọ̀. Makinde tó dẹ̀ ń believe in sẹ́mi tí Makinde ò bá ti lágbára mọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mọ́. So nǹkan tó yẹ kó fi gbé gbogbo agbára ẹ̀ sílẹ̀ nìyẹn àwọn tó lè help ẹ̀ tí wọ́n bá fẹ́ yọ irú àwọn babaládọjà Ọọ̀ni kò tí èyí àwọn bíi Ọlọ́wọ̀ àwọn tó lè help ẹ̀ nìyẹn wọ́n máa fẹ́ gbọ́n yọ. Because àwọn ẹlẹ́nu dáadáa àti kí lórúkọ ẹ̀ ọba Àkúrẹ́ yìí àwọn ẹlẹ́nu dáadáa ní Council of Obas. Bọ̀ àwọn tó dẹ̀ dúró fún ẹ náà ló ti ń bájà yẹn. Yes. Àwọn tó lè dúró fún ẹ ló ti ń bájà yẹn náà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé last wọ́n fẹ́ gbọ́ Olúwe náà kí lórúkọ ẹ̀ ọdún ìfẹ́ lórí wọn fi sílẹ̀ nígbà tó wọn àkíyèsí ọdún ìfẹ́ lórí wọn fi sílẹ̀ wọ́n fẹ́ gbọ́ Olúwe. Wọ́n fẹ́ gbọ́ Olúwe yọ náà. Ó láti tó ẹmọ kó tó lè ṣe ó wá lọ pé ọba Sókótó wá try láti kọ Ọọ̀ni of Ifẹ̀ tó kọ Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ kò sí nǹkan tó ń bẹ́ẹ̀ fi ṣe pé ẹni tó ti mọ̀ tipẹ́tipẹ́ pé kò sí nǹkan tó ń bẹ́ẹ̀ fi ṣe pé tó bá máa yọ rẹ̀ pé òun náà pé àfi gómìnà bá fẹ́ yọ pé kò sí nǹkan tó bẹ́ẹ̀ fi ṣe Ọọ̀ni of Ifẹ̀ ló bèèlè because àwọn ọba yòókù gbà àwọn bíi ọba Ọlọ́wọ̀ ìyànà àwọn Ọlọ́wọ̀ gbà ọba Àkúrẹ́ ẹ̀hún ògbà wọn fẹ́ jẹ́ fún ọgbà yòó because wọn ò rí láì wòye ń ta sí ọ̀nà ìṣẹ̀lẹ̀ mọ̀ pé àwọn yẹn close mọ́ Ọọ̀ni ló sọ pé kàn jòkó bẹ́ẹ̀ wọ́n ni wọ́n fi sílẹ̀ so tí Aláàfin bá fẹ́ conduct rẹ̀ kò ń ṣe everybody ló mọ̀ pé àpèrè Aláàfin tóbi. Kò dìgbà tẹ́ bá sọ fún wa pé ká kún orí àpèrè yẹn lé àpọ́nlé wà fún orí àpèrè yẹn already. Àrí àpèrè yẹn tóbi. Orí àpèrè ta love ni. Anybody tó bá ti side on báyìí you just want to be against them and which is wrong. Babaláàfin Ọ̀wádé ti fi ohùn ránṣẹ́ síta wọ́n ní Governor Seyi lied. He never consulted me. I am not aware of rotational chair deal. Aláàfin of Ọ̀yọ́. The attention of the Aláàfin Palace has been drawn to a statement credited to His Excellency Governor Seyi Makinde that he consulted with the three traditional rulers in the state, the Alaafin, the Olubadan, and the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, on the rotational chairmanship of the State Council of Obas and Chiefs. The palace hereby want to state clearly that there was no time that His Imperial Majesty, the Alaafin of Ọ̀yọ́, Ọba Engineer Abimbola Akeem Owade I, held any meeting with either the state governor or any of the two traditional rulers mentioned above. Also, the Alaafin did not tell the governor or make a categorical statement on his endorsement of the rotational chairmanship among the three traditional rulers in the state. Lọ́rọ̀ kan ṣá, Ọba Abímbọ́lá Owade, Aláàfin Owade, wọ́n ní irọ́ ńlá, irọ́ kàbìtì, irọ́ kàǹkàkàǹkà báyìí. Òun ni Governor Makinde of Ọ̀yọ́, the executive governor of Ọ̀yọ́, òun ló pamọ́ àwọn. Kò sí ibi tí wọ́n ever gbà tí wọ́n fi invite àwọn Aláàfin Owade àti Ọba Gandhi Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ àti Babaládọjà di Olúbàdàn of Ìbàdàn land. Wípé wọn ò pè wọ́n sí meeting kankan láti bá wọn sọ àwọn ò dẹ̀ fìgbà kankan agree wípé kí wọ́n máa rotate Ọba chairmanship kìíní ní Ọ̀yọ́ state. Tó já sí wípé ibi tí ọ̀rọ̀ yìí tiẹ̀ ń lọ gan, mo tiẹ̀ tún rí ní èní báyìí wípé ọ̀rọ̀ yẹn ó dàbẹ́ ni wípé ó ti fẹ́ lọ sí kóòtù ni o. Kábíyèsí Aláàfin ti fẹ́ gbé ọ̀rọ̀ yẹn lọ sí court. Wọ́n ní there are strong indications that the Aláàfin of Ọ̀yọ́, Ọba Akeem Owade, may head to court to challenge the emergency of the Olúbàdàn of Ìbàdàn land, Ọba Rasheed Ladoja, as chairman of the Ọ̀yọ́ State Council of Obas and Chiefs. Wọ́n ní Governor Makinde of Ọ̀yọ́, Aláàfin Owade, wọ́n ní irọ́ ńlá, irọ́ kàbìtì, irọ́ kàǹkàǹkà báyìí. Òun ni Governor Makinde of Ọ̀yọ́, Ọba Engineer Abímbọ́lá Akeem Owade, Ọba Engineer Abímbọ́lá Akeem Owade, wọ́n ní irọ́ ńlá, irọ́ kàbìtì, irọ́ kàǹkàǹkà báyìí. Òun ni Governor Makinde of Ọ̀yọ́, Ọba Engineer
But Alaafin shunned the event held at the House of Chiefs Secretariat in Ibadan, the state capital. The inauguration followed the passage of the Oyo State Council of Obas and Chiefs Further Amendment Bill 2025 by the Oyo State House of Assembly. So, gbogbo wa la rí gbogbo fídíò yẹn bó ṣe ń jà rìnrìn ní online. Governor Makinde of Oyo State dẹ̀ jẹ́ kó yé wa níbi tí wọ́n ti ṣe gbogbo inauguration yẹn wípé àwọn consult àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tó já sí wípé gbogbo àwọn ọba tó kù ní Ọ̀yọ́ pátápátá ni wọ́n lọ́wọ́ sí tí wọ́n sì support nǹkan tí ìgbésẹ̀ tí wọ́n gbé wípé kí wọ́n máa rotate olórí ọba ní àárín wọn ní Oyo State. Tẹ́ bá tẹ̀síwájú Governor Makinde ti sọ wípé àwọn consult Aláàfin ṣùgbọ́n Aláàfin ti sọ wípé òpùrọ́ ńláńlá irọ́ kàkà ni múlẹ̀ DJ YK múlẹ̀ ó ní Governor Makinde wípé kò kàn sí wọn àwọn òde gbà and there is possibility wípé wọ́n máa pàdé ní court so kí bàbá Ládọjà má tí ríra wọn gẹ́gẹ́ bí olórí ọba ní Ọ̀yọ́ State ní nǹkan tí wọ́n try láti sọ ńbẹ̀ yẹn ṣùgbọ́n tẹ́ bá tún farabalẹ̀ list sí fídíò tí mo gbé wọlé yẹn ẹ rí wípé rẹ́rẹ́rún sínú fídíò yẹn bẹ́ẹ̀ ni lára àwọn live show wa tí àwọn èèyàn máa ń pè live show wa máa ń dùn gan ni àwọn èèyàn máa ń pè wọlé tó bá ní one or two things láti sọ láti contribute to what is happening in Yorùbá land or Káàárọ̀-o-jíire land feel free láti pè wọlé darapọ̀ mọ́ wa ní orí live show wa bẹ́ẹ̀ ni àwọn àṣírí yẹn nìyẹn àṣé wọ́n tiẹ̀ fẹ́ yọ Olúwo ní last year àṣé gbogbo ọba ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń pariwo pé ẹ̀yin kábíyèsí ẹ̀dẹ̀ ń wo Olúwo kí ló dé àṣé gbogbo ọba foríkorí wọ́n fi kùlùkùn wọ́n kìsẹ̀ ara wọn ń wọ̀nyí pé Olúwo yìí dojú tì wọ́n dẹ̀ sáyìn wọ́n tọwọ́ bọ̀wé pé yíyọ la ó yọ wọ́n ní Olúwo wá sá eré kìtìkìtì kàtàkàtà ó dọ̀dọ̀ Sultan wá lọ pé Ọọ̀ni ṣẹ̀ráyé kí wá nìtumọ̀ gbogbo rádaràdà báyìí ní ìgbà tí nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀-o-jíire tó sáré kìtìkìtì lọ sọ́dọ̀ Sultan tí Sultan oh God ọ̀rọ̀ yìí Olúwo ó jẹ̀bi calm down ìgbà tó sá lọ sọ́dọ̀ Sultan tí ò bá jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ó yẹ kó ti yé ju bó ṣe yẹ lọ níṣẹ́ ó rò wípé Sultan ẹ̀kọ́ dédé pàṣẹ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀-o-jíire adé jẹ́ kó yé yín wípé kò sí nǹkan tó kan Sultan of Sokoto lórí ọ̀rọ̀ ilẹ̀ Káàárọ̀-o-jíire láíláí so therefore ẹ̀yin sá lọ sọ́dọ̀ Sultan wípé wọ́n àwọn gbogbo ọba ilẹ̀ Yorùbá nìkan yọ yín bẹ́ẹ̀ ni yọ jìgá lórí àpèrè Ìwó Sultan ṣẹ̀ṣẹ̀ tó wá ń pe Ọ̀ọ̀nìrìṣà láti máa bẹ Ọ̀ọ̀nìrìṣà on your behalf ìbàjẹ́ wípé ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni ṣé ẹ máa fèsì gbogbo disgrace time fèsì ṣé ẹ ráyé àṣeyàn ọba gbégbèsè kundus to you ìyẹn nìkan kan tún kọ́ ni o ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ o wọ́n ní gbogbo wa la mọ̀ wípé ó ti fẹ́ wọ second reading ní house wípé conscious Sultan of Sokoto àti Ọ̀ọ̀nìrìṣà gẹ́gẹ́ bí olórí ọba gbogbo ilẹ̀ Nàìjíríà èmi náà dá sí láàrin ìgbà yẹn wípé wẹ́ẹ̀ tó ṣe máa já àwọn méjèèjì tí ọba ṣùṣe Ọọ̀ni nílẹ̀ Yorùbá àwọn ọ̀dà bíi ọmọ Yíbò àti some other area ńkọ́ anyway ọ̀rọ̀ dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n ti jẹ́ kó yé wa wípé Aláàfin Ọ̀wọ́adé gbàrà tí ọ̀rọ̀ yẹn tó fẹ́ wọ second reading ni Aláàfin ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ní under gbogbo ọba aládé káàkiri ní Benin bẹ̀rẹ̀ láti Benin dé ọ̀dọ̀ àwọn ọmọ Yíbò everywhere òun ni kábíyèsí Ọ̀wọ́adé tí wọ́n gbé lẹ́tà ránṣẹ́ sí wípé ẹ má gbà o àwọn ni olórí ọba ẹ gbúdọ̀ lọ́wọ́ sí reading yẹn ẹ gbúdọ̀ gbà kí wọ́n fi Ọọ̀ni àti Sultan mo mọ̀ pé wọn against ti Sultan tí Ọọ̀ni náà against wípé láíláí kan má gbà lọ́rọ̀ kan ṣá wọ́n peg kìíní yẹn tì náà kéèsì ti ọ̀rọ̀ Ọlọ́bàdé nìbàdàn pé olórí ọba ẹ̀ náà báyìí ó dẹ̀ pé wọ́n láwọn ò lọ́wọ́ sí Sòkòlúbàdàn máì tí ì ríra wọn gẹ́gẹ́ bí olórí ọba ṣèbí Aláàfin tó wàjà lánàá àwọn ni wọ́n jẹ olórí ọba tó lọ tó bá tún gbé fún ọba míì ní Ìbàdàn ní Ọ̀yọ́ State èmi ò rò pé ó ní nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́lẹ̀ tàṣẹ bàbá Aláàfin Ọ̀wọ́adé ṣẹ̀ṣẹ̀ dé ni tí ì mọ many things tí ì ní experience pé wọ́n fẹ́ ibi báyìí ni àti wípé èèyàn tó bá máa jẹ irú oyè yẹn gẹ́gẹ́ bí ọba ní Ọ̀yọ́ State àbí any other state nílẹ̀ Yorùbá á jẹ́ ọba tó kó gbogbo ọba tó kù pátápátá àti baálé àti ìjòyè àtàràlù tó kó wọn mọ́ra tó sì farabalẹ̀ tó gba ẹ̀gbin mọ́ra tí ìfarabalẹ̀ láti learn many things láti mọ many things bẹ́ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ ìbá ṣe báwo lè ṣe fẹ́ kán gbà yín gẹ́gẹ́ bí olórí wọn there are still many works tẹ́ máa ní láti ṣe kábíyèsí Ọ̀wọ́adé tó rẹ́rẹ́ ti rún gan ni o ó ti dojúrú tó orúkọ tèmi ò yí padà Ìyédára Kowé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi drop comment sí abẹ́ fídíò kílẹ̀ yìí náà rí sí gbogbo
àwọn nǹkan tí a fi hàn níbí àlàyé wo lẹ rí sí síbẹ̀ ọlọ́run á gbà wá o ilẹ̀ káàrọ̀-oòjíire ò ní bàjẹ́ o ilẹ̀ yorùbá ò ní bàjẹ́ o ó bàjẹ́ tì orúkọ tèmi ò yípadà Ìyèdára Kòwé kó ní mò ń jẹ́ ire o kàbí.